tá a bá fẹ́ sọ wípé àwọn tó ní ọjà fún wa wọ́n fẹ́ tajà náírà, kí ló dé táwa náà rajà náírà? Àwa tá a wá rajà náírà, kí ló dé táwa náà tó wá jẹ́ pé àwa tó ń tà níta náírà? Ibi ìjọba ti yọ ọ́dà sínú, ó yẹ wọ́n regulate price ni. Nílẹ̀ àwọn bàbá lọ́ba wa ń ṣe é fún wa. Tó o bá ti mọ̀ pé o fẹ́ tajà ní àyín, o ò ní ìtàkọjá ilé nítorí ipá àfẹ́ ìnira nínú ìlú wa, nítorí ipá àfẹ́ ìnira lórílẹ̀-èdè wa. Ṣùgbọ́n o, àwa náà tí wọ́n rán níṣẹ́, tí a náà wà ń bẹ̀. Tó bá ti di pé ẹ rà ní 100 naira, ẹ̀ ń tà ní 400 naira, ẹ ti gbé ìnira wọlé. Ẹ ti fara ní ẹni tí ẹ ti fara ní ẹni tó fẹ́ ra ọjà lọ́wọ́ yín. Tó ń bá ti wá rọjà náírà, onóòtú padà lọ tajà náírà. Ibi ìnira ti wá ń tàn káyé nù. Èyí tẹ́ ẹ wá sọ pẹ̀lú àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, a kí wọn. Ní tí a ń pè ní aṣíwájú ire, òun nìyẹn. Ní tí a ń pè ní olórí ire, òun nìyẹn. Ẹni tó jẹ́ wípé tí bá ń ṣẹlẹ̀ sí ọmọlàkejì rẹ̀ báyìí, yóò gbà ipò lọ ṣẹlẹ̀ sí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì wa Muhammad. Ànábì ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. A lè sọ pé olùgbàgbọ́ òdodo níyò, a lè sọ wípé ọmọlẹ́yìn Ànábì wa Muhammad ni, a lè sọ wípé ẹ̀yin yóò látúbọ̀tán rí. Àyàfi kó jẹ́ wípé ń tẹ́ ń fẹ́ fúnra yín, ìwọ fẹ́ kó o jèrè, ìwọ fẹ́ kó o mérèdèlé, o tó fẹ́ fèrè é jẹ̀kọ́, èrè tó wá fẹ́ fi jẹ̀kọ́ wá yan ọmọlàkejì ọwọ́ àyàn jẹ. Ọlọ́run bá lè fi ọlá lọ́wọ́ ṣàbòsí ni, àwọn òṣìṣì lẹ́yìn alábòsí. Bó o ti wá àyàn jẹ ni àwa náà wàá sọ ìyà wa kalẹ̀ ní ọ lórí. Ọlọ́run bá lè fi ọlá sọ wípé ìyà ń bẹ fálábòsí. Ẹni ìjọba rán sí a pé ó fáwa náà lówó kò fi jíṣẹ́. Owó 100 èèyàn ni a kó fún. Èèyàn 10 ló fún. Èèyàn 10 ló fún. Nínú èèyàn 10, àbúrò rẹ̀ ní 7. Ará àta tó láǹfààní bí ọ̀kọjá 3. Nígbà tí ó ya fọ́tò 1000 èèyàn. Ó wá ń fọn kára ayé. Bóun ti ṣe tẹran o. Ṣé ìyún náà ó tún lọ́wọ́ ń bẹ̀? Ó lọ́wọ́ ń bẹ̀, ara àwọn tó dákún nira ni. Ó ta sánsán, ó wà lórí YouTube. Ẹ máa wò ó, ẹ sì rí pé ó ta sánsán. Ó ń gbé yín káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n bí kíbi ló ń tọ́jú bọ̀, ó wà ń ta sánsán. Yóò yẹ yín kalẹ̀ o. A kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wá káàkiri àgbáláyé lórí ìkànnì yín, ìkànnì wa Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Lórí ètò yín, ètò wa tá a pè ní Ojúkojú, òun náà ni a wà lónìí. Bàbá Imam tí ọ̀rọ̀ yé nípa ẹ̀sìn Islam, òun náà ni a gbé wá. A máa mẹ́nuba àwọn ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ láàkótá wà yìí, bí nǹkan ṣe di ọ̀wọ́n gógó bí ìmí eégún ní àwùjọ tí a wà lásìkò yìí, tó jẹ́ pé kò fẹ́ẹ̀ sí ẹni tí ọmọ ké, ẹni tá a rò pé olówó gan ni, ó gan ṣe bẹ́ẹ̀, ó gan pariwo ní àsìkò tá a wà yìí. Kí ló dé? Kí ló fà á? Ṣé bí ó ṣe máa lọ rèé? Kí lọ́nà àbáyọ gan? Òun náà ni àwọn nǹkan tí a máa mẹ́nuba, tí bàbá wa tí wọ́n sì máa bá ní fi ojú ẹ̀sìn wò ó, bó ni nǹkan ṣe rí lásìkò yìí. Ṣùgbọ́n ṣáájú Yorùbá ní ẹnu oníkàn, òun náà ni àti gbọ́pọ̀n. Bàbá wa àwọn náà ni wọ́n bá ní dárúkọ wọn fúnra wọn. Bàbá, ẹ kúlé, ẹ káàbọ̀ sórí ètò, bá ní káwọn ará ilé. A'udhu billahi sami'il alim minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah wa salatu wa salam ala rasulil amin. Alladhi la nabiyya ba'dahu nabiyyuna Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Àwọn ọpẹ́ ni fún Ọlọ́run, a sì tọrọ àlékún ìkẹ́ ìgẹ̀ tọ́pọ̀ fún Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Látara àwọn dúpẹ́ fọ́lọ́run àti ìmọ̀ Yorùbá Ànábì wọ́n ṣàǹfààní ìmọ̀ lórí ilẹ̀ lẹ́nu Ọlọ́run sọ̀rọ̀ ìkànnì wọn kó sí wa. Àmín. Àwa náà ibi tí Ọlọ́run bá lè tẹ́lá ní kí á dùn kókà. Orúkọ tí wọ́n sọ wá náà ni Abdul Ajíṣekọ́lá Adégòkè Hasbunallah, tí wọ́n tún máa ń bá wa fi kún pé Mudirul Markaz fún ìlú Ìkòyí, Markaz Darussalam nílùú Ìkòyí. Ọlọ́run mọ́sálàì dákun, mọ́sálàì ṣe kí á rí iṣẹ́ Ọlọ́run jẹ́ àrí jẹ́ pẹ́. Èyí tọ́lọ́run sọ tí ànábì sọ, má jẹ́ tẹnu tàwa náà jáde o. Bákan náà wá kí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń wò wá nílé, àtẹ̀yin tẹ̀ ń gbọ́ wa, à ń kí yín pẹ̀lú ẹni Ọlọ́run bá àlékè ọlá lò ní olùdásílẹ̀ ètò yìí. Òun náà ni bàbá wa Otasansan,
Ọlọ́run dákun jọ̀ọ́ bá ní fún yín ní gígùn ẹ̀mí o. àmín, Bá ní gbé ẹ̀yin náà gòkè bí àwọn ẹni ńláńlá. àmín, Ọlọ́run bá ní rọ̀ ìgbàanú rẹ̀ fún yín. àmín, Gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn wa, ojú tẹ́ fún wa méjì ó fọ́. àmín, Àánú Ọlọ́run bá ní fi lẹ́yìn náà bá. àmín. Allahumma insha Allah la quwwata. ìlà ìlà rẹ̀. So òun náà ni ẹ ti gbọ́ yẹn. Bàbá àwa bá yín a mọ̀ wípé Ọlọ́run fi ọ̀rọ̀ yé yín. Yorùbá sì sọ wípé ẹni tí gẹ́gẹ́ bí òwe Yorùbá ẹni tó bá mojú ògún náà nípa bìnírè ẹni tó bá mọ̀ fata ló yẹ kí ó lọ sójú ogun. Pẹ̀lú bí nǹkan ṣe rí ní àwùjọ tó ata wà yìí tẹ́ ẹ bá dọ́jà nǹkan kò ṣeé tán pàápàá jùlọ oúnjẹ jíjẹ wọn àwọn ẹ̀ wá ń kígbe pé ìgbà yìí ti le jù ìgbà yìí ti le jù ìgbà yìí ti le jù. Àkọ́kọ́ bàbá àkókò tá a wà yìí kí ló dé kí ló fà á tó fi le tó báyìí. Alhamdulillahi Rabbil Alamin. Ọpẹ́ náà ni fún Ọlọ́run. Torí gbogbo èyí yòówù tó bá ṣẹlẹ̀ láyé kò ní ṣẹlẹ̀ láì jẹ́ pé ìmọ̀ Ọlọ́run ni. Torí àyá Kùránì kan ti sọ fún wa náà Al-Qur'ani Karim pé ewé kan báyìí kò ní jábọ́ lókè báyìí láì jẹ́ pé àṣẹ Ọlọ́run ọba àlekè ọlá bá wà níbẹ̀. Ọlọ́run nímọ̀ sí i. Ọlọ́run nímọ̀ sí i. Gbogbo ń tá à ń rí tí ń ṣẹlẹ̀ yìí láyé lénìí lórílẹ̀-èdè wa Nàìjíríà ni ní stéètì wa lọ́sùn stéètì ni àbí ní ìlú wa ìlú Ìkòyí Ọ̀ṣun bó ti kàn wá yẹn bẹ́ẹ̀ náà ní ń kan àwọn míì. Ihun tí wá ń kàn wá nì kò sẹ̀yìn Ọlọ́run. Ẹni tó ní ó kàn wá Ọlọ́run ni. Àsìkò tó kàn wá Ọlọ́run ni. Bí àbá ní mọ̀ bẹ́ẹ̀ kò bá wọn kan láyé. Àsìkò tá à ń sọ yìí kò bá wọn kan láyé. Àsìkò tá a wà yìí àwọn kò sí láyé. Àwọn kan tó ṣẹ̀ ń bọ̀ ayé ni àwọn kan ti fayé lẹ̀ àwọn kan sì ń láyé lọ́wọ́. A ti wá rí pé gbogbo ètò ń kọ́ ala kulli shay'in lórí ètò Ọlọ́run náà ni. Lórí ètò Ọlọ́run ni. Àmọ́ bọ́bá wá rí bẹ́ẹ̀ bóò ni a ti wò ó torí pé ọ̀rọ̀ Ọlọ́run ọba àlekè ọlá sọ fún wa nínú Suratul Baqara pé wala nabluwannakum bi shay'in minal khawfi wal ju'i wa naqsin minal amwali was samarat. Ọlọ́run ọba àlekè ọlá ti sọ fún wa wípé òun gangan ó ní àdánwò 5 kan lọ́dọ̀. Àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé wala nabluwannakum bi shay'in minal khawfi. Ọlọ́run ní gbogbo ohun tí ó máa jẹ́ ìbẹ̀rù fún yín láyé tẹ́ ẹ̀ máa páyà nítorí ẹ̀ ọkọ máa páyà nítorí ìyàwó ìyàwó máa páyà nítorí ọkọ a máa rí aṣíwájú yóò máa páyà nítorí ọmọ lẹ́yìn rẹ̀ a máa rí àdúgbò sádùgbò yóò máa páyà pé ẹ má lọ ọbẹ̀ o yóò ṣe ní sùtá o. Bẹ́ẹ̀ náà lẹ́wàá máa rí àti jẹ àti mu àti ná àti lò tí ó sì máa nira. Ọlọ́run ní iṣẹ́ èmi Ọlọ́run ni o. Ẹ máa rí dúkìá tí ó máa dínkù mínàlẹ̀ àmọ́wàlì. Ọlọ́run lẹ́ẹ̀ máa rí dúkìá tí ó máa dínkù Ọlọ́run lémi Ọlọ́run ni mò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Dúkìá tí ó máa dínkù Ọlọ́run lẹ́ẹ̀ máa rí àwọn èèyàn gbà mí tí wọ́n máa lọ ẹ̀rọ dídí mọ́tò yóò máa lọ lórí ilẹ̀ wọn ò sì ní gúnlẹ̀. Àṣẹ Ọlọ́run ni ìmọ̀ Ọlọ́run ni kì í ṣe mèèyàn torí pé àtọ́ gúnlẹ̀ ta ló ní wọn ó gúnlẹ̀ Ọlọ́run náà ni. Àmọ́ bọ́bá wá rí báyìí bí ti ń rí Ọlọ́run ni ẹ máa rí bẹ́ẹ̀ ẹlòmíì ò ní nǹkan oko tí ó pọ̀ ẹlòmíì yóò sì ní tiẹ̀ iná ọ̀bọ̀ bẹ́ẹ̀. Ta ló ní wọn ó fi iná sí ta ló ní nójó ibi ẹ fẹ́ sáná sí tẹlòmíì tí òjò. Ètò Ọlọ́run náà ni Ọlọ́run má kàn fa burú sí á làdúrà tá a mọ̀ sí. Bí ìgbà ṣe wá rí èmi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olórí ní ń bẹ́ẹ̀ ọmọlẹ́yìn ní ń bẹ́ẹ̀ aráàlú ní ń bẹ́ẹ̀ olórí ìlú ní ń bẹ́ẹ̀ adájọ́ gan ti ọ̀yọ́ ẹ̀yìn gbogbo wa la lọ́wọ́ ń bẹ̀. Bàbá torí àwọn kan bẹ́ẹ̀ sì sọ pé gbogbo wa la lọ́wọ́ ń bẹ̀ àwọn kan wà tí wọn ò gbà láti dọ̀mọ orílẹ̀ Nàìjíríà náà wọ́n wá ń pariwo ìjọba but ẹ̀yin náà ti sọ ọ̀rọ̀ náà sí pé gbogbo wa la lọ́wọ́ ń bẹ̀ but ìjọba náà lọ́wọ́ ń bẹ̀ pé nítorí ìjọba ṣá máa mú kọ̀ọ̀kan bó ní ìjọba sì lọ́wọ́ ń bẹ̀ bó lẹ́yìn sí lọ́wọ́ ń bẹ̀ bó làwọn tó ń gbọ́ wá sí lọ́wọ́ ń bẹ̀ bàbá. Bí ìjọba ṣe lọ́wọ́ ń bẹ̀ nínú báyé ṣe le kankan olórí ilé náà ni wọ́n pe. Bínú ilé ọ̀bá dá olórí ilé náà láti. Olórí iná náà ni wọ́n pè. Tó bá sì ń dùn náà jù báyìí lọ olórí náà wọ́n máa dá sára sí. Bí ìjọba ṣe lọ́wọ́ ń bẹ̀ nù wọ́n sọ̀rọ̀ ìjọba wípé kò sí iná electricity ọ̀wá òkè wọ́n lẹ́kọ́nọ́míkì ọ̀wá òkè wọ́n sọ̀rọ̀ ìjọba bẹ́ẹ̀ a sì máa wò bẹ́ẹ̀ wọ́n láàánú good road kò sáwọn social amenities kò sáwọn infrastructure tó jẹ́ pé ó fi yàn lọ́kàn balẹ̀ lọ́jà àwọn èèyàn máa jápa ọkàn ìjọba ń bẹ̀. Torí pé nínú ìṣèjọba nínú ìlànà àtòfin
àwọn ìjọba ní àwọn ojúṣe kan tó jẹ́ pé ìjọba ló lè pèsè rẹ̀. Ìjọba nìkan ni ló lè pèsè ẹ̀. Infrastructure ìjọba ló wà lọ́wọ́ ẹ̀. Social amenities ọwọ́ ìjọba ni. Economic wa ọwọ́ ìjọba ni. Èyí ni ó fi kan àwọn ìjọba. Ìjọba federal ni, ìjọba state ni, ìjọba local government ni, gbogbo wọn náà lábì léèrè. Wọn lẹ́jọ́ jẹ́. Ṣé ìjọba náà, àwọn olórí yẹn náà lábì léèrè bí iṣu ṣe wọ́n lọ́jà, bí ẹ̀gúsí ṣe wọ́n lọ́jà, bí gàrí ṣe wọ́n lọ́jà? Ṣé ìjọba náà lábì léèrè bí ìyún àbí bò ni? Iṣu tó wọ́n lọ́jà tìjọba díẹ̀ ni o. Ẹni ó gbépo lájọ ọ̀jẹ̀bí, ẹni a bá lọ́wọ́ ẹ̀gán lákọ̀ọ́nà. Ìdí tí ó fi jẹ́ pé ẹni ó gbépo lájà tí ó lè má jẹ̀bi, ó ní pé yóò pé ọwọ́ mi ẹ̀rí nǹkan kan lọ́wọ́ mi. Ṣùgbọ́n ní tá a bá lọ́wọ́ rẹ̀, ìjọba wà ń tà pọ̀ mú bá ń tà. Gbogbo àwọn ìyá wa, ìyá lọ́jà ni, bàbá lọ́jà ni, alága ni, chairman ni, secretary ni, gbogbo wọn ibi wọn ti dá sínú. Torí wọ́n ti fara ní aráàlú, wọ́n fara ní ọkùnrin, wọ́n fara ní obìnrin, wọn ò gbọ́rọ̀ Ọlọ́run yé débi kí wọ́n tẹ̀lé. Torí ẹni tó jẹ́ kí n máa lọ bẹ̀yẹ díẹ̀díẹ̀ ni wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a ti ń rí àwọn kábíyèsí ìlú kọ̀ọ̀kan, àwọn ọba ìlú kọ̀ọ̀kan tí wọ́n ń jáde, tí wọ́n ń kéde, tí wọ́n ń pa dandan fún àwọn ìyálọ́jà, àwọn ìyálọ́jà tẹ́ ń sọ yìí, àwọn olókoòwò, àwọn ọlọ́jà tẹ́ ń sọ yìí pé nílùú mi o, ebi mo fẹ́ kẹ́ máa ta nǹkan báyìí rẹ o, nílùú mi o, ebi mo fẹ́ ta nǹkan báyìí rẹ o. Tá sì ń rí i pé àwọn aráàsìrí yẹn wípé kì í ṣe pé bóyá pé iye tí wọ́n ń ra nǹkan yìí lọ́dọ̀ àwọn olóko gan ló ṣe bẹ́ẹ̀ nira tó bẹ́ẹ̀, bí ó ṣe pé àwọn ni wọ́n fẹ́ jẹ èrè àjẹjù. Ṣé kí ni Ọlọ́run sọ nípa èrè àjẹjù gan bàbá? Allahu Akbar. Ṣé rí n tí wọ́n ń pè ní kéèyàn ó ṣe okòwò láyé, Ọlọ́run ọba àlékè ọlá ó yọ̀ǹda bẹ́ẹ̀. Ṣùgbọ́n tá à ń pè ní ìnira láyé, Ọlọ́run ọba àlékè ọlá kò nífẹ̀ẹ́ sí. Kò sì gba ìnira. Ọ̀kadà ìnira wo ló wà nù kí n ra mo ra iṣu lọ́dọ̀ olóko, ẹni tó gbìn mo rà lọ́wọ́ rẹ̀ múrí 5. Nígbà tí mi wá fẹ́ tàn máa bá ní àpò 5 ní múrí 5 mo rà ó, mo wá lápò 3 tí mo ti fara nìyẹn bá ní mo wá lápò 5 ní ń tà. Eléyìí gan ni ń pè ní bàbá ànira àti ìyá ànira. Àbẹ́ni mo lọ́wọ́ mi mo fi ra sùn mi ẹ̀hún sì fẹ́ tàyé tó wù mí. Dèédé ń tẹ̀yẹ kẹ́ ẹ gbé kalẹ̀. Kì í ṣe ijọ́ kan lẹ́ẹ̀pẹ́ ẹ̀kọ́ lédè sánmọ̀ bó tiẹ̀ jẹ́ pé ẹ̀ lè rí kọ́. Ẹ rà á ní 100 naira. Ṣẹ̀ríà Ìsìláàmù ní tẹ́ ẹ gbọ́dọ̀ fi lé tẹ́ fi tà. Tó bá jẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe bíi cooperative míì ni, wọ́n lo 7.5 láti fi calculate rẹ̀. Pé 7.5 yìí o la fi ra ọjà wa tá a rà á fi 7.5 tà. Tó jẹ́ pé gbogbo ń tẹ́ ra ní 100 naira hùn, bóyá ẹ fowó mọ́tò yín lé, ẹ fowó àwọn nǹkan míì lé. Àwọn ìyálọ́jà wà ń bẹ tí wọ́n gbowó. Gbọ́dọ̀ kọjá 300 naira. Tó bá ti di pé ẹ rà ní 100 naira, ẹ ń tà ní 400 naira, ẹ ti gbé ìnira wọlé. Ẹ ti fara ní ẹni tí tó fẹ́ ra ọjà lọ́wọ́ yín. Tó ń bá ti wá rọjà ànira, onóòtú padà lọ tajà ànira. Ibi ìnira ti wá ń tàn káyé nù. Èyí tẹ́ wá sọ pẹ̀lú àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, a kí wọn. Ní tí wọ́n ń pè ní aṣíwájú re, òun nìyẹn. Ní tí wọ́n ń pè ní olórí re, òun nìyẹn. Ẹni tó jẹ́ wípé tí bá ń ṣẹlẹ̀ sí ọmọlàkejì rẹ̀ báyìí, yóò gbà ipò lọ ṣẹlẹ̀ sí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì wa Muhammad. Ànábì ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. A lè sọ pé olùgbàgbọ́ òdodo níyò, a lè sọ wípé ọmọlẹ́yìn Ànábì wa Muhammad ni, a lè sọ wípé ẹ̀yin ọ̀ látúbọ̀tán rí. Àyàfi kó jẹ́ wípé ń tẹ́ ń fẹ́ fúnra yín. Ìwọ fẹ́ kó o jèrè, ìwọ fẹ́ kó o mẹ́rẹ̀dè lé, o tó fẹ́ fèrè jẹ̀kọ́, èrè tó wá fẹ́ fi jẹ̀kọ́ wá yan ọmọlàkejì ọwọ́ àyàn jẹ. Ọlọ́run bá lè fi ọlá lọ́wọ́ ṣàbòsí ni. Àwọn òṣìṣì lẹ́yìn alábòsí. Bó o ti wá àyàn jẹ ni àwa náà wàá sọ ìyà wa kalẹ̀ ní olórí. Ọlọ́run bá lè fi ọlá sọ wípé ìyà ń bẹ fálábòsí. Ìyà ń bẹ fálábòsí. Ìyà ń bẹ fálábòsí. Ṣé nígbà a fẹ́ kí ayé dẹ àwọn kan lọ́rùn? Ṣé àtúnímọ̀ ti bẹ́ẹ̀ mú ara ni àwọn mìíràn bàtà bá ń sọ wípé àníyẹ tó gbọ́dọ̀ tajà rẹ̀ tó sì jẹ́ pé tí mo rà kò gba kí iye tó ní kí n tà á? Ṣé ojú wo láti fi wo bẹ̀rùn? Ojú agbẹ́ni tí a fi wò. Àwọn Yorùbá sọ fún wa wípé ìdodo ni ìdajì ara, ẹni ó bá káwọ́ òkè ni o. Bí a bá káwọ́ wa sókè báyìí, ìyìn tí ń bẹ lóko
ó kéré sí ìgbẹ́ nígbà sísàlẹ̀ lọ. Bọ́ bá wá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọba àlékè ọlá ó pè á sákìyèsí. Ó lóun ò pé ẹ má jèrè ṣùgbọ́n ẹ má fara nìyí. Bọ́ bá wá rí bẹ́ẹ̀ jàmá tó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹni tó tajà fún yín ẹ ṣàánú tiẹ̀ náà ẹni ẹ rajà lọ́wọ́ ẹ̀ kó náà rántí wípò náà lọ ràǹbò mi. Ń ló mú elépo tó dúró de oníráìsì àtoníráìsì àtelépo àwọn náà yọ lára onímọ́tò aláṣọ náà ní ẹ̀kú nírí o ẹ̀ ń bọ̀ wá ẹ sì wá lọ wọ́n bọ̀ bricklayer ní ìkú máa wò ẹ̀kú ní sọ̀tá ibi tẹ́ gbé kápẹ́ńtà ní bójú ọba ìrọ̀ àṣírí yín tú torí wípé ẹ̀ lè dákà fúnra yín ṣé ẹ wá rí bó ṣe jẹ́ pé ẹni tó kú lóko kò kú re ẹni òrù kọjá ilé ẹni ọgbẹ́ sàárè kànga lọ́gbẹ́ ńlọ fa ìnira fún wa tó fi kárí ẹni ó kú ní ọtí òkú re ẹni ọgbẹ́ sàárè kànga ló ń gbẹ́ àwa ní ẹ lọ gbé wá àtúwárù kọjá ilé. Tá a bá fẹ́ sọ wípé àwọn tó ní ọjà fún wa wọ́n fẹ́ tajà náírà kí ló dé táwa náà rajà náírà àwa tá a wá rajà náírà kí ló dé táwa náà tó wá jẹ́ pé àwa tó ń tà níta náírà ibi ìjọba ti yọ ọ́dà sí mu ó yẹ wọ́n regulate price nílẹ̀ àwọn bàbá lọ́ba wa ń ṣe é fún wa tó o bá ti mọ̀ pé o fẹ́ tajà ní àyín o ò ní ìtàkọjẹ ilé nítorí ipá àfẹ́ ìnira nínú ìlú wa nítorí ipá àfẹ́ ìnira lórílẹ̀‐èdè wa ṣùgbọ́n o àwa náà tí ń rán níṣẹ́ tí a náà wà ń bẹ́ẹ̀ kullukum ra'i wa kullukum mas'ulun 'an ra'iyyatihi Ànábì wa Muhammad lọ sọ Ànábì ní gbogbo yín la síwájú gbogbo yín náà ló lórí gbogbo yín náà lẹ́sìn ń da àwọn èèyàn jẹ ṣé wá rí dédé bẹ́ẹ̀ ṣe ń da àwọn èèyàn jẹ á padà bí ilé rẹ̀ ẹni ìjọba ránṣẹ́ pé ó fáwa náà lówó kò fi jíṣẹ́ owó 100 èèyàn ni a kó fún èèyàn 10 ló fún nínú èèyàn 10 àbúrò rẹ̀ ní 7 ará àtàtọ́ láǹfààní bí ọ̀kọjá 3 nígbà tí ó ya fọ́tò 1000 èèyàn ọwọ́ ń fọn kára ayé bóun ti ṣe tẹ̀ràn òun ṣé ìyún náà ó tún lọ́wọ́ ń bẹ̀? Ó lọ́wọ́ ń bẹ̀ ara àwọn tó dákún nira ni torí pé dúkìá ti ń bẹ lọ́wọ́ rẹ̀ property tí wọ́n kó fún un ẹ̀tọ́ gbogbo ará ayé ni kì í ṣẹ̀tọ́ tiẹ̀ ọlọ́tọ̀ tiẹ̀ lọ́tọ̀ tí wọ́n ti pèsè fún tó bá jẹ́ sí pé ó bá náwó rẹ̀ torí pé Ànábì wa Muhammad Ànábì ní anfik ya buna Adama unfik alayk Ànábì ní ìrí ọmọ Ànábì Ádámà o sórí gbogbo ń tá a pèsè fún ìwọ máa ná tó o bá ti wá ń ná títà àwọn Ọlọ́run ọba àlékè ọlá ní ká lékún fún ọ ẹni tí bá ń wà lékún Ọlọ́run yóò máa ná ẹni tí bá ń wà lékún àwọn èèyàn yóò máa kó pamọ́ nínú èèyàn àtọlọ́run tá a lọ̀gá Ọlọ́run lọ́ba ọ̀gá torí pé kì í léèyàn ó tó mú yàn gbogbo ń tá a wá rò pa kójọ ni fúngbà díẹ̀ náà ni àwọn tànádà àwọn ti jẹ tàdà àná ti ń garùn wọ̀ kan báyìí láìsí ń bẹ̀ mí. àwọn kan máa ń dásà pé ayé láàṣà tó sọ̀rùn. Bẹ́ẹ̀ni wọn ò ṣe mistake ayé náà lákọ́ wáyé wọ́n sọ dáa àmọ́ kí ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ wọn. kí ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ wọn. tó ìbéèrè rẹ o ẹ̀yin tẹ́ ń wò wá àtẹ̀yin tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáláyé nítorí ìjọba àsìkò á tún padà wá ló kọ́wọ́ mọ́ jẹ́ torí bí nǹkan ṣe rí bọ́jú ọjọ́ ṣe rí bàbá á tún padà wá sẹ́yìn tá a bá padà wá sẹ́yìn tó ráyè fún wa. Pẹ̀lú ògo Ọlọ́run ọba tó lẹ̀mí lájọ máa bẹ̀ kọ́ mọ́ ti gbà bí ẹ̀mí bá ti ń bẹ ntọ́lọ́ sọ àti ntánàbí wa Muhammad sọ àníyé máa sọ. tí ẹ̀yin náà bá fẹ́ kí bàbá kí ẹ tún padà wá sórí ètò ẹ jẹ́ kí a mọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lójú móhùnmáwòrán yìí náà lẹ́fì bá wa sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ kí bàbá padà wá pẹ̀lú torí pé mo hàn pàtì èmi ti ń gbádùn wọn ẹ̀yin náà bá wá ń gbádùn wọn tẹ́ fẹ́ kán padà wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn yẹn ẹ bá ní pé kẹ́ ẹ jẹ́ kán mọ̀ pé a tún fẹ́ gbọ́ wọn o a tún nílò wọn o lórí ètò yìí bàbá ẹ bá ní káwọn ará ilé tí wọ́n wà tí wọ́n gbọ́ wa. alhamdulilayi rabi àgbà wa tí ajọ́ ń gbádùn ó ta sánsán ọlọ́mọṣálẹ̀ jẹ́ kí àwa náà bá ní dúpẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa ó ta sánsán títì ọlọ́mọba ni mo yín dúró àánú ọlọ́run jẹ́ ó lè yín bá àràǹsí ọlọ́run jẹ́ ó lè yín bá ọlọ́run jẹ́ yín náà dé ní lálẹ́ ọlọ́run jẹ́ yín náà dé ní lálẹ́ gbogbo ẹni tí à ń wò wá ọlọ́run dákùjọ gbogbo tí ọmọ jẹ́ ìlera ọlọ́run sọ wa ń bẹ̀ má fara ní wa má fi dàwọn èèyàn wa ọlọ́run máa ń ṣàlàyé àwọn ọlọ́run wáta ìlà 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 ìlà